tàbí ẹ kò rí Ri'Waabaje burúkú ná àwọn ẹgbẹ́ òṣèlú yín. Kò sóhun tí kì í ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí, ohun tí kò sì dára ló máa ń pọ̀ nínú wọn. Nígbà tí nǹkan ò bá dára tàbí tàtúnṣe ó bá wa lórílẹ̀‐èdè tí wọ́n bá ti ń ṣèjọba democracy, níbi ẹgbẹ́ òṣèlú ni ó ti bẹ̀rẹ̀. Nígbà tó jẹ́ ẹgbẹ́ òṣèlú yìí ni yóò fààyàn kalẹ̀ láti wá ṣolórí ìlú. Ètò tẹgbẹ́ òṣèlú yìí bá sì là kalẹ̀ lẹ́ni tó bá padà dolórí ìjọba ó máa ṣe. Nígbà tẹgbẹ́ òṣèlú kan bá jẹ́ lẹ́tàn tàbó pùrọ̀ bí àwọn ẹgbẹ́ ńláńlá méjì tá a nílẹ̀ yìí, kò sí báráàlú ti ṣe lè máa retí ohun rere kan látọ̀dọ̀ wọn. Irọ́ táwọn tí wọ́n ń ṣẹgbẹ́ APC ò lè pa ló ń lọ yìí o. Irọ́ ńláńlá, irọ́ rìbìtìrìbìtì. Bí wọ́n ti ń parọ́ kan tó fẹ́ já ni wọ́n ó tún parọ́ míì láti fi bò mọ́lẹ̀. Bẹ́gbẹ́ APC bá sì sọ fún yín pé ẹ káàárọ̀, ẹ kọ́kọ́ bọ́ sí gbangba òde kẹ́ ẹ rí páàrọ̀ ni o. Bí bẹ́ẹ̀ kọ́, ó ṣeé ṣe kó jálẹ̀ ni wọn yóò wà tóun yóò láàárọ̀ ni. Èyí tó burú jù ni pé tí wọ́n bá purọ́ náà tó bá já, àwọn dìgbòlugi kan wà tí wọn yóò kọlù ọ́ bí ìgbà táàrà bá sán ni. Kì í ṣe pé wọ́n ń bínú nítorí pẹ́gbẹ́ wọn ń purọ́ o tàbí pẹ́gbẹ́ wọn ò ṣòdodo o. Àwọn ò rohun tó burú nù yẹn. Wọ́n ń bínú nítorí pé ó járọ́ tí wọ́n pa ni. Síbẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà ni wọ́n gbà páwọn ni mẹ̀sáyà tuntun. Àṣírí kan túnú ẹgbẹ́ PDP lọ́sẹ̀ tó kọjá yìí. Ohun tó sì yẹ kí gbogbo ìlú ronú sí ni. Àwọn olóyè ńláńlá nú ìgbìmọ̀ apàṣẹgbẹ́ náà ni wọ́n bẹ̀rẹ̀ sí dówó rẹpẹtẹ kan padà sápò ẹgbẹ́ wọn. Àwọn kan dá mílíọ̀nù tó lé lọ́gbọ̀n náírà padà. Àwọn míì dá mílíọ̀nù tó dín díẹ̀ lọ́gbọ̀n padà. Ẹnì kọ̀ọ̀kan ni o. Àṣírí kan ló tú sí gbangba tí ìwé ìròyìn kan sì là mọ́lẹ̀ pé àwọn ìgbìmọ̀ apàṣẹgbẹ́ PDP yìí ti pín owó burúkú kan mọ́ra wọn lọ́wọ́. Ohun táwọn aṣáájú ẹgbẹ́ yìí gbọ́ tí wọ́n bínú rèé. Kì í ṣe pé wọn ò gbowó o, kì í ṣe pé wọn ò pè fún wọn nú owó náà. Alága ẹgbẹ́ wọn kàn fowó kan ránṣẹ́ sí wọn pówó wàhálà wọn fúnbò táwọn dì kọjá nìyẹn. Owó wàhálà rúwo. Òtẹ́ẹ̀lì ọ̀fẹ́ ni wọ́n gbé, oúnjẹ ọ̀fẹ́ ni wọ́n jẹ, mọ́tò ọ̀fẹ́ ló gbé wọn kiri títí tí wọ́n fi ṣèdìbò abẹ́lé náà tán. Èwo wá ní wàhálà tí wọ́n ṣe o. Bẹ́ẹ̀ láyò fi mílíọ̀nù 28 ránṣẹ́ sáwọn míì. Ó fi 45 ránṣẹ́ sáwọn míì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nítorí owó yìí ló ṣe ṣòro fáwọn ọmọ ìgbìmọ̀ yìí láti yọ Áyù tí ṣalága ẹgbẹ́ wọn dànù lẹ́yìn tó ti ṣèlérí tí ó sì mú lérí ẹ̀ ṣẹ. Ìlérí tóun ṣe ni pé tó bá jára àríwá lẹ́gbẹ́ àwọn fà kalẹ̀ láti dupò ààrẹ, òun gẹ́gẹ́ bí ẹnìkan tó wá látàríwó fipò náà sílẹ̀ fẹ́lòmíì láti gúúsù. Nígbà tó jẹ́ bẹ́gbẹ́ wọn ti ń to nǹkan wọn nìyẹn. Àtìkù tó jára àríwá wọlé, Áyù ò fẹ́ fipò sílẹ̀ mọ́. Bí ó sì jẹ́ tàṣírí owó yìí tó tú síta, aráàlú ò ní mọ kinní kan. Níbi yòówù tówó táyù ń pín yìí bá ti wá, ìbẹ̀rẹ̀ ìwà bàjẹ́ ni. Àbí báwo làwọn ọmọ ìgbìmọ̀ apàṣẹ ẹgbẹ́ yìí ò ṣe ní má lára wọn kiri lórí ipò ẹgbẹ́ lásán? Báwo làwọn aráàlú tí wọ́n ń fowó ránṣẹ́ sínú àkáǹtì wọn tí wọ́n ń gbà yóò ṣe lè sòdodo lásìkò tó bá yẹ kí wọ́n sọ ọ́? Àwọn ohun tó fà tó jẹ́ kàkàkí bàjẹ́ tán níṣe ló túbọ̀ ń gbilẹ̀ sí i nílẹ̀ wa nìyí. Nígbà táwọn ẹgbẹ́ òṣèlú wo bá ti dára, kò sí bẹ́tò àti ṣèjọba wọn náà ó ṣe dára. Bá a bá ń wájọba tó dára, ẹgbẹ́ òṣèlú yóò dára. Nítorí bẹ́gbẹ́ òṣèlú bá dára tó lófin àtàgbékalẹ̀ lórí òdodo, àwọn tí wọ́n bá fẹ́ wọnú ẹgbẹ́ náà mọ̀ pé dandan ni káwọn ṣòdodo. Ẹgbẹ́ òṣèlú ò purọ́. Ẹgbẹ́ òṣèlú táwọn èèyàn ń ṣe nítorí olè àti kówó jẹ. Irú ẹgbẹ́ bí ò ní lóore tàbá ń fà ní fáráàlú, wọn ó kàn máa gbá wọn ni. Nítorí ẹ̀ ní gbogbo Nàìjíríà ṣe gbọ́dọ̀ lajú wọn sílẹ̀ lásìkò yìí o. Ẹ yẹra fáwọn òpùrọ́, ẹ yẹra fáwọn olè. Ẹ má jẹ́ kí wọ́n tún lù yín jìbìtì ní 2023. Ẹ fìbò yín rara yín lọ́wọ́. Ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.